Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fáṣọ̀nù Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, a fògo fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ àti wà láàyè lórí ayé wa, àtọwọ́ ìtọ́jú yín tí ẹ fi ń tọ́jú wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ kí ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kẹ́ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí, kí wa káàbọ̀ sí orí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́ fún Ọlọ́run wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ fọ́wọ́ ìtọ́jú tí Ọlọ́run ń tọ́jú wa, sì dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ̀ tí a ti rí gbà ní ọ̀dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wá bá wa, kí a tún jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, kí a jọ mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A fògo fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin tí a ń rí gbà lónìí o. Ọlọ́run wa, ẹ ṣeun. A tún ti dé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́. A sì rọ àwọn ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nílé pé ẹ jẹ́ ká súnmọ́ tòsí kí a jọ kẹ́kọ̀ọ́ ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tàbí àṣẹ fún wa lónìí. Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí ni Ọlọ́run ti fi ìlànà rẹ̀ hàn wá. Ọlọ́run ti fi ìlànà rẹ̀ hàn wá. God has revealed his pattern. Ọlọ́run ti fi ìlànà rẹ̀ hàn wá. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ sísọ lójú rẹ̀ lónìí nìyí. Ọlọ́run ti fi ìlànà rẹ̀ hàn wá. God has revealed his pattern. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ yìí, òun ni pé ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, tó ní í ṣe pẹ̀lú òfin Ọlọ́run, tó ní í ṣe pẹ̀lú ìlànà tọ́lọ́run ti gbé kalẹ̀, tó ní í ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run, tó ní í ṣe pẹ̀lú ìgbàlà, tó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́, tó ní í ṣe pẹ̀lú ohun gbogbo tí a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà fún wa lónìí ni Ọlọ́run ti fi hàn wá nínú Bíbélì. Ọlọ́run ti fi hàn wá nínú Bíbélì. Gbogbo ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìyè, ìwà bí Ọlọ́run, ó ní Ọlọ́run ti fi hàn wá. Ojúṣe tá a ní, ó ní pé kí a padà sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a lọ máa wo àwọn ohun tọ́lọ́run ti fi hàn wá. Tọ́lọ́run bá ti fi nǹkan hàn wá, Ọlọ́run ń béèrè ìṣe tàbí ìtẹríba fún òfin tàbí àṣẹ tó ti fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ohun tá a gbéyẹ̀wò pàtàkì jùlọ, ó ní ìlànà pattern tí Ọlọ́run ti fi hàn wá láti ìgbà dé ìgbà, láti ọjọ́ dé ọjọ́, láti ìgbà ìpilẹ̀ṣẹ̀ wá ni Ọlọ́run ti ń bá àwọn ènìyàn rẹ̀ lò. Ọlọ́run sì ti ń fún wọn ní ìlànà rẹ̀, ohun tí ó fẹ́. Ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run á tẹ̀lé ohun tí Ọlọ́run gbé kalẹ̀. A rí pé ìlànà pattern
ó ṣe pàtàkì fún ìgbé ayé ohun gbogbo tí à ń gbé. Pattern are important part of our lives in many ways. Àwa rí i pé ẹni tó fẹ́ kọ́lé, bí ọba fẹ́ kọ́lé, á tẹ̀lé ìlànà. There is a pattern, àpẹẹrẹ or a design tàbí ohun tá a ti yà sílẹ̀. A ti wà ńlá, a ti yà sílẹ̀, a wá máa tẹ̀lé lẹ́yọ kọ̀ọ̀kan títí tá a fi parí ilé náà. Ẹni tó ń tún mọ́tò ṣe gan-an, mọ́tò ìrìnsẹ̀ tó ń lọ tó ń bọ̀, ó ní ìlànà, ó ní bí a ti gbé ká, ó níbi tí ẹ́ńjì wà, ó níbi tí ohun gbogbo wà nínú mọ́tò, ó níbi tó wà. Bí nǹkan bá bàjẹ́, ibi tó ti bàjẹ́ náà ó lọ, wọ́n á sì ṣe tó yẹ kán ṣe níbẹ̀ tán sì mú kúrò. Àwọn télọ̀ pàápàá tó bá fẹ́ ránṣọ, wọ́n á ránṣọ gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n rí tá a gbé kalẹ̀, tá a rí nínú pépà, wọ́n wá rán bẹ́ẹ̀. Tàbí tá a ti ìrònú ṣe, imagination, wọ́n wá rán bẹ́ẹ̀. Níta rí ni pé ìlànà sí ohun gbogbo tí ènìyàn ń ṣe, ohun gbogbo tí ènìyàn ń ṣe nínú ayé gan pàápàá ní ìlànà tí ènìyàn gbọ́dọ̀ tẹ̀lé kó má bàa ṣàṣìṣe. Mélòó ni Ọlọ́run tó fún wa ní ọ̀rọ̀ rẹ̀, tó sì fún wa ní ìlànà rẹ̀, is pattern. So a fẹ́ sọ̀rọ̀ lórí ìlànà. Kí la ń pè ní pattern? Kí la ń pè ní ìlànà? Ó jẹ́ ohun tí a rò tàbí àròṣe tàbí àròkọ tàbí tá a ti yà sílẹ̀ tí ó sì dúró gẹ́gẹ́ bí ìlànà, as a guide fún wa láti tẹ̀lé. Ní tá a pè ní ìlànà ní pattern. Tá bá tún wò ní ìdàyí, ìlànà jẹ́ ohun tá a ní lọ́kàn láti ṣe, tí a rò tàbí tí a kọ sílẹ̀ tí a sì fẹ́ láti ṣe wọ́n, tá à ń pè ní ìlànà tàbí pattern nìyí. Ó tá a sọ pé Ọlọ́run ní ìpéye fún ohun ti ẹ̀mí, kì í ṣe pé Ọlọ́run ní ìpéye nìkan, ó ti ní ìlànà tí a ti gbé kalẹ̀ fún ohun ti ẹ̀mí tí a gbọ́dọ̀ ṣe. God has standard or pattern for spiritual things. Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ fún nǹkan ti ẹ̀mí tí a gbọ́dọ̀ ṣe. Àwọn nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò nìyí. Ó sì ti fún wa ní ìlànà, pattern tá a gbọ́dọ̀ tẹ̀lé. A kàn gbọ́dọ̀ ṣe kan ṣá nítorí pé a fẹ́ ṣe kan ṣá. Ọlọ́run ti fún wa ní ìlànà ohun gbogbo tí a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ènìyàn nínú ayé. Nítorí pé Ọlọ́run wa, ó ní bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo, ẹni tí ó wà níbi gbogbo àti nínú yín gbogbo. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 6 ló kọ́ wa bẹ́ẹ̀. Bàbá wa, Ọlọ́run wa, bàbá wa tí ń bẹ lọ́run, òun ni bàbá ohun gbogbo. Ó wà lórí gbogbo, ó wà níbi gbogbo, ó sì wà nínú wa gbogbo. Ọlọ́run ti dúró gẹ́gẹ́ bí Ọlọ́run ìlànà láti ìpilẹ̀ṣẹ̀. Ọlọ́run ti dúró gẹ́gẹ́ bí Ọlọ́run ìlànà. God has been a God that has pattern. Ó ti gbé ìlànà kalẹ̀ fún gbogbo tí a gbọ́dọ̀ ṣe. Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ fún ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ fún ìsìn. Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ fún ẹ̀kọ́. Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ fún ìjọ. Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀ fún gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run. Ọlọ́run nínú àánú rẹ̀, ó ti gbé ìlànà kalẹ̀. Ìlànà tó sì gbé kalẹ̀, ó sì ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ti gbé ìlànà rẹ̀ kalẹ̀. God has revealed his pattern. Ó ti gbé kalẹ̀. Ojúṣe tí a ní ni pé a gbọ́dọ̀ wádìí kí ni ìlànà tí Ọlọ́run gbé kalẹ̀ nípa ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run. À ń kọ sí gbogbo àwọn ènìyàn wa tó ń wo ètò yìí, jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ń dá wa lójú pé nínú ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ohun ti ẹ̀mí, Ọlọ́run ti gbé ìlànà kalẹ̀. God has revealed his pattern.
ó ti gbé ìlànà kalẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀lé, tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ ká máa wò lẹ́yọ kọ̀ọ̀kan láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo. Ẹ ká bẹ̀rẹ̀ láti ìwé Genesis orí ìkẹfà. Genesis orí ìkẹfà, kí a wò láti ẹsẹ̀ kínní àti ìkejì náà. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ó sì ṣe ní ìgbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀, tí ó sì bí ọmọbìnrin fún wọn, ní àwọn ọmọ Ọlọ́run rí àwọn ọmọ ènìyàn pé wọ́n lẹ́wà, wọ́n sì ń fẹ́ wọn fún ara wọn nínú gbogbo àwọn tí wọ́n ń yàn. Ẹ wá wò sísàlẹ̀ sí i. Olúwa sì wí pé ẹ̀mí mi kì yóò sì gbé, kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà. Ẹran ara sáà ni òun pẹ̀lú, ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ 100 ọdún. Ibi tá à ń lọ ni à ń wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìlànà tí Ọlọ́run gbé kalẹ̀. Ní ìgbà tá a kíyèsí ẹsẹ̀ ìkẹrìnlá, níbí a rí pé ayé wọ́n ti ń pọ̀ sí, wọ́n ń pọ̀. A sì sọ fún wa pé àwọn ọmọ Ọlọ́run wọ́n ń fẹ́ àwọn ọmọ obìnrin, àwọn ọmọ ènìyàn ní ìyàwó, wọ́n sì ń pọ̀ lórí ilẹ̀. Ìwà búburú sì jẹyọ lórí ilẹ̀, tó fi jẹ́ pé inú Ọlọ́run bàjẹ́ pé òun dá ènìyàn ní àwòrán ara òun. Níbẹ̀ lọ́lọ́run ti gbé ètò àbáyọ kalẹ̀. Ètò àbáyọ tó gbé kalẹ̀ ni pé ó wá pàṣẹ fún Nóà tó rí gẹ́gẹ́ bí olóòótọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹfà ẹsẹ̀ 8. Ọlọ́run rí Nóà ṣùgbọ́n Nóà rí ojú rere lójú Olúwa. A rí níbi pé Nóà rí ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run. Ní ìgbà tá a kà á sísàlẹ̀ sí, Ọlọ́run wá fún Nóà ní òfin, ó gbé ìlànà kalẹ̀ ohun gbogbo tó gbọ́dọ̀ ṣe. Torí pé Ọlọ́run fẹ́ gba aráyé là kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìparun, kúrò nínú ìwà búburú gbogbo. Ọlọ́run wá gbé Nóà dìde pé kí Nóà kó dìde, ó sì fún ní òfin àti ìlànà. Òfin tó fún Nóà ni pé kó lọ kọ igi góférì kan, à ń pè ní ark, kó kàn án. Ọlọ́run sì fún ní òfin, Ọlọ́run fún ní ìlànà. Ẹ wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ìwé Genesis orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwọ fi igi góférì kan ọkọ̀ kan, ìkélé ni kí ìwọ kí ó ṣe sínú ọkọ̀ náà. Ìwọ ó fi ọ̀dà kùn nínú àti ní lóde. Níbí yìí Ọlọ́run gbé Nóà dìde láti kan ọkọ̀ ìgbàlà fún àwọn ẹni tó bá fẹ́ láti wọnú ọkọ̀ náà, nítorí ìwà búburú pọ̀ lórí ilẹ̀. Àwọn èèyàn sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ibi. Inú Ọlọ́run sì bàjẹ́ pé òun dá ènìyàn ní àwòrán ara òun. Ó gbé Nóà dìde, ó sì pàṣẹ pé kí Nóà kọ ọkọ̀. Ẹ kíyèsí o, Ọlọ́run sọ orú ọkọ̀, igi tí Nóà gbọ́dọ̀ fi kọ ọkọ̀. Ọlọ́run ní kí Nóà fi igi góférì kọ ọkọ̀. Ọlọ́run sì ní kí igi góférì yìí kí ó fi kọ ọkọ̀ yìí kó jẹ́ ọkọ̀ kan, kí ìwọ kí ó sì fi ọ̀dà kùn nínú àti lóde. Ọlọ́run fún Nóà lófin pé kó lo igi góférì, specific command, òfin pàtó pé kó lo igi góférì láti kọ ọkọ̀ ìgbàlà. Ọkọ̀ yìí nínú ìrònú àti ètè Ọlọ́run pé gbogbo ènìyàn tó bá wọnú ọkọ̀ yìí ní ìgbà Nóà, àwọn yìí ni ó di ẹni ìgbàlà, táwọn sì wẹ ìwà búburú gbogbo kúrò nínú ara wọn, tí wọ́n sì jẹ́ ẹni mímọ́ sí Ọlọ́run. Ohun tá a gbọ́dọ̀ kíyèsí ni pé Ọlọ́run mọ ohun tó ń fẹ́. Ọlọ́run sì gbé òfin àti ìlànà kalẹ̀ fún Nóà pé kan igi góférì. Igi góférì ni ọ̀pọ̀lọpọ̀ onírú igi ló ń bẹ ní àkókò Nóà.
ṣùgbọ́n Ọlọ́run fún ní òfin pàtó pé lo igi góférì, specific command, òfin pàtó, lo igi góférì láti fi kọ́ ọkọ̀ yìí. Bí Nóà bá fẹ́ ṣe ohun tó wù ú tí ò lo igi góférì, kí ni ó ṣẹlẹ̀ sí Nóà? Nóà ti ṣẹ̀ sí òfin àti ìlànà Olúwa. Nóà lo igi góférì. Ọlọ́run tún fún ní ìlànà pé ọkọ̀ yìí yóò ní fèrèsé kan, one window. Bí ó ti máa fẹ̀ ní, bí ó ti máa gùn ní ojú ọ̀nà kan. A rí pé Ọlọ́run nínú àánú rẹ̀, tá bá ka ìwé Genesis orí 6 yẹn, tá bá ka láti ẹsẹ̀ 14 sísàlẹ̀, Ọlọ́run fún Nóà ní ìlànà bí ó ṣe kọ́ ọkọ̀ náà, àtohun gbogbo bí ó ṣe kan ọkọ̀ náà. Ọlọ́run ti fún Nóà ní ìlànà. Ǹjẹ́ Nóà ṣe ohun tọ́lọ́run pa láṣẹ àbí ò ṣe? Ká wo ìwé Genesis orí 6, ká wo ẹsẹ̀ tí ó kẹ́yìn rẹ̀ 22. Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Bẹ́ẹ̀ ni Nóà sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Ọlọ́run pa láṣẹ fún, bẹ́ẹ̀ ni ó ṣe. A rí pé Ọlọ́run fún Nóà ní ìlànà pattern bá a ṣe kan igi ọkọ̀ yìí fún ìgbàlà àwọn ènìyàn rẹ̀ tó ṣetán láti tẹ̀lé òfin àti ìlànà Olúwa. Nóà sì ṣe gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run pa láṣẹ fún. Nóà followed the pattern fún ọkọ̀ ìgbàlà. Igi tí Ọlọ́run pa láṣẹ pé kí Nóà ó lò, òun ni Nóà lò. Bí a ṣe ní kó kàn, olókàn, fèrèsé kan, ojú ọ̀nà kan, olókè kan, bẹ́ẹ̀ ni ó ṣe. Bó ṣe máa gùn sí, Ọlọ́run ti fi ìlànà fún. Bó ṣe máa fẹ̀ sí, Ọlọ́run ti fún Nóà ní ìlànà. Ohun gbogbo bí ó ṣe kan ọkọ̀ náà, Ọlọ́run fún ní ìlànà. Nóà sì ṣe gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run pa láṣẹ fún. Genesis orí 6 ẹsẹ̀ 22. Kí ni ìyẹn kọ́ wa? Ìyẹn kọ́ wa pé Ọlọ́run wa tó dá ayé àtọ̀run àtohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, Ọlọ́run ìlànà ni. God is a God of a pattern. He is a God of pattern. Gbogbo ìlànà òun ló gbé kalẹ̀ fún Nóà. Nóà sì ṣe gẹ́gẹ́ bí ìlànà Olúwa. Ìyẹn bẹ́ẹ̀, mo rò pé à ń fi ọkàn bá ẹ̀kọ́ yìí, à ń fi ọkàn bá lọ. So bí lẹ́yìn ìgbà tí Nóà kọkọ̀ yìí tán, òjò rọ̀. Nóà àtàwọn 7 la sọ pé ó dẹni ìgbàlà. Àtẹranko àti gbogbo tó wọnú rẹ̀ pátá, èèyàn 7 ló dẹni ìgbàlà. Wọ́n sì wọnú ọkọ̀ náà. Òjò sì rọ̀ fún 40 ọjọ́ àti 40 òru, 40 days and 40 nights lòjò fi rọ̀, tó fi jẹ́ pé gbogbo tó wà lórí ilẹ̀ pátá, gbogbo wọn ló ṣègbé, bí kò ṣe Nóà àti ìdílé rẹ̀. Nítorí pé Nóà tẹ̀lé ìlànà tí Olúwa gbé kalẹ̀ fún, ó sì ṣe é gẹ́gẹ́ bí Ọlọ́run pa láṣẹ fún. Ìyẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run wa ti jẹ́ Ọlọ́run ìlànà. God is the God of pattern. Ohun tó bá fẹ́ á fi hàn àwọn ènìyàn rẹ̀. Àwọn ènìyàn á sì ṣe é gẹ́gẹ́ bí Ọlọ́run gbé kalẹ̀, gẹ́gẹ́ bí àṣẹ. Nóà ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. A sì gbà á là. Àti àwọn tó gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu, ó sì ń wàásù pé kí àwọn ènìyàn kó wọnú ọkọ̀. Ọlọ́run fẹ́ rọ̀jò, báyìí lọ́lọ́run fẹ́ ṣe fún ayé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò gbà á gbọ́, bí kò ṣe ohun ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ 3 àti ìyàwó wọn. Ọkàn 7 ní ó dẹni ìgbàlà. Ìyẹn ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Ọlọ́run wa ò kì í fi ìlànà rẹ̀ sílẹ̀ fún ènìyàn láti ṣe. Ọlọ́run àṣepé ni Ọlọ́run wa. Àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti ṣe ìlànà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. God is a God of perfection. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, láti ṣe ètò rẹ̀, á sì fún wa nǹkan báyìí lòun fẹ́, nǹkan báyìí lòun fẹ́, ẹ ṣe báyìí. Ètò bá sì ṣe bí Ọlọ́run ti gbé kalẹ̀, ó tẹ̀lé ìlànà nìyẹn. Yóò sì rí ìbùkún Ọlọ́run, yóò sì rí gbà. Ìyẹn bẹ́ẹ̀. Ìyẹn àkọ́kọ́. Èkejì, ó ní pé Ọlọ́run kọ sí Mósè ní ìgbà tí ó kó àwọn Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì. Ó ń gbà tó ń kó wọn lọ sí ilẹ̀ ìlérí. Ọlọ́run kọ sí Mósè pé òun fẹ́ kó kọ́ àgọ́ àjọ tabernacle.
tabernacle Ọlọ́run ní òun fẹ́ kó kọ́ àgọ́ àjọ. Kí ni Ọlọ́run ṣe fún? Ọlọ́run tún fún Mósè ní ìlànà bí ó ṣe kọ́ àgọ́ àjọ yìí. Ọlọ́run tóbi. Ẹ ká wo ìwé Exodus orí karùnléníọgbọ̀n 25. Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Exodus 25. Ká kọ́kọ́ kíyèsí ẹsẹ̀ 9 rẹ̀ náà ẹ gbọ́ o. Ẹ wo ẹsẹ̀ 9 Exodus 25. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí mo fi hàn ọ́ nípa àpẹẹrẹ àgọ́ àti àpẹẹrẹ gbogbo ohun èlò inú rẹ̀, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ṣe é. Níbí yìí lórí òkè lọ́lọ́run ti fi hàn bí ó ṣe kọ́ àgọ́ àjọ. Ọlọ́run ní kó pín sí ọ̀nà méjì, ibi mímọ́ àti ibi mímọ́ jùlọ. Ohun tí ó wà níbi mímọ́, ohun tó wà níbi mímọ́ jùlọ, Ọlọ́run ti fi àwòrán yìí, Ọlọ́run ti fi hàn ọ́ lórí òkè. Ó ti fi hàn Mósè lórí òkè. Bí yóò ṣe fẹ̀ sí, bí yóò ṣe gùn sí, Ọlọ́run ti fi hàn. Níbi tí yóò gbé agbada omi sí, Ọlọ́run ti fi hàn. Níbi tí ibi iná yóò wà, lampstand, Ọlọ́run ti fi hàn. Níbi tí orí tábìlì búrẹ́dì, shewbread, ó ti fi hàn. Ohun gbogbo, ohun èlò tí ń bẹ nínú àgọ́ lọ́lọ́run ti fi hàn Mósè lórí òkè. Ọlọ́run wá ń kì í nílọ̀ ní ìwé Ẹ́kísódù orí 25 ẹsẹ̀ 9. Ó ní ohun gbogbo tí a ti fi hàn, ìlànà tí a ti fi hàn, àpẹẹrẹ tí a ti fi hàn, àtòhun èlò inú àgọ́ náà, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe. So Ọlọ́run ti fi ìfihàn bí Mósè yóò ṣe kọ́ àgọ́ tabernacle or tent, ó ti fi hàn Mósè lórí òkè. Ọlọ́run wá ń kì í nílọ̀ pé gbogbo tá a ti fi hàn ọ́ yìí àti ohun èlò tí ń bẹ nínú àgọ́ yìí, bẹ́ẹ̀ ni kí o ṣe. So lẹ́ẹ̀kejì, Ọlọ́run wa, Ọlọ́run ètò ni, Ọlọ́run wa ìlànà ni. Ohun gbogbo tọ́lọ́run bá fẹ́ fúnra rẹ̀ lá gbé ìlànà rẹ̀ kalẹ̀. A sì fẹ́ kí ìran ènìyàn kó ṣe é gẹ́gẹ́ bí ìlànà òun. So níbí yìí Ọlọ́run tún kì Mósè nílọ̀ pé gbogbo tá a ti fi hàn pátá kó ṣe gẹ́gẹ́ bí a ti fi hàn. Ẹ ká wo Exodus chapter 25 verse 40. Ǹjẹ́ Mósè ṣe? Ǹjẹ́ Mósè kíyèsí ohun gbogbo tí a fi hàn? Ẹ wo verse 40 ogójì, ìwé Exodus orí 25 40. Ó ní kíyèsí kí ìwọ kí ó ṣe wọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọn tí a fi hàn lórí òkè. Ọlọ́run tún kì í nílọ̀ again. Ọlọ́run kì Mósè nílọ̀ ní ẹsẹ̀ 9. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún kì í nílọ̀ ní ẹsẹ̀ 40 pé àní bí a ti fi àpẹẹrẹ àgọ́ àjọ hàn lórí òkè, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ìwọ kí o ṣe. A rí pé nígbà tá a kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run, a rí pé Mósè ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ti fi hàn lórí òkè. Àpẹẹrẹ àgọ́ àjọ, bí ó ṣe fẹ̀ sí, bí ó ṣe gùn sí, kó pín sí ipa méjì, ibi mímọ́ àti ibi mímọ́ jùlọ. Gbogbo àwọn ohun èlò tí ó wà níbi ibi yàrá gbangba àti inú ibi mímọ́ jùlọ àti ibi mímọ́, gbogbo ẹ̀ pátá, aṣọ tá a fi pín ibi mímọ́ àti ibi mímọ́ jùlọ, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ti fi hàn Mósè. Mósè sì ṣe é gẹ́gẹ́ bí òfin Ọlọ́run. Ọlọ́run wa ti fi ìlànà rẹ̀ hàn wá. God has revealed his pattern. So àti wò láti bẹ̀rẹ̀ ìpilẹ̀ṣẹ̀, a rí pẹ̀lú Noah, a rí pẹ̀lú Mósè. Àwa rí bíi pé nígbà tá a wá kíyèsí ìwé Hébérù orí 9, nígbà tá a wo ẹsẹ̀ 5, ó ń dá wa padà sí ohun tọ́lọ́run fi hàn Mósè lórí òkè. Ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Hébérù orí 9, nígbà tá a kíyèsí
ẹsẹ̀ ìkarùn-ún ká wò bóyá Mósè ṣe ohun tó Ọlọ́run fi hàn lórí òkè àbí kò ṣe. ẹ gbọ́ ohun tó Ọlọ́run sọ. Ìwé Hébérù orí kẹjọ ẹsẹ̀ karùn-ún. Ó ní àwọn ẹni tí ń jọ́sìn fún àpẹẹrẹ àti òjìji àwọn ohun ọ̀run bí a ti kọ́ Mósè láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní ìgbà tí ó fẹ́ pa àgọ́, nítorí ó wí pé kíyèsí kí ó sì ṣe ohun gbogbo bí àpẹẹrẹ tí a fi hàn ọ́ ní orí òkè. So ìyí tá a sọ ni pé gbogbo àpẹẹrẹ tá a fi hàn Mósè nípa àgọ́ àjọ lórí òkè, Ọlọ́run tún kì í nílò pé kó kíyèsí o, kó ṣe gẹ́gẹ́ bí a ti fi hàn ọ́. Mósè sì ṣe gẹ́gẹ́ bí ohun tí a fi hàn Mósè lórí òkè. Ọlọ́run wa, Ọlọ́run ètò, àpẹẹrẹ àti ìlànà ni. God is a God of pattern. Tàrí pé gbogbo ohun tọ́lọ́run kọ́ tó ń lo àwọn ènìyàn láti kọ́, Ọlọ́run ti fi àwòrán rẹ̀ hàn wọ́n. Ẹ wo Nóà, bọ́lọ́run ṣe ní kó kọ́ ọkọ̀ ìgbàlà, Ọlọ́run ti fi àwòrán ohun tó fẹ́ kọ́, ó ti fi hàn. Ẹ wo Mósè, bó ṣe ní kó kọ́ àgọ́ àjọ, Ọlọ́run ti fi ohun tó fẹ́ kọ́, ó ti fi hàn. Ti pé kókò máa mú gbogbo ẹ̀ṣẹ̀ òun ni. Ọlọ́run wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, Ọlọ́run ìlànà ni, Ọlọ́run àpẹẹrẹ ni, Ọlọ́run ètò ni. Ọlọ́run ń ṣe ètò rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, á sì fi hàn fún àwọn ènìyàn rẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí ohun tó pa láṣẹ. So a ti rí i pé gbogbo wọn àti Nóà àti Mósè la pa láṣẹ pé ohun gbogbo tá a fi hàn wọ́n gẹ́gẹ́ bí ohun tó fẹ́ kọ́kọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a fi hàn wọ́n ní orí òkè. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó. Ọlọ́run ti fi ìlànà rẹ̀ hàn wá. God has revealed his pattern. Àti wo àpẹẹrẹ májẹ̀mú láéláé. Ẹ ká tí wá wo àpẹẹrẹ kan sí. Ọlọ́run kọ sí Mósè nínú ìwé Lẹ́fẹ́tíkù orí 10. Ọlọ́run sọ fún Mósè kó sọ fún Áárónì pé tán bá fẹ́ rúbọ, wọn kò gbọdọ̀ mú iná láti ta. Mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ìwé Lẹ́fítíkù orí 10 kí a kíyèsí ẹsẹ̀ 1. Ó ní àti Nádàbù àtàbíù àwọn ọmọ Áárónì, olúkúlùkù wọn mú àwọn tùràrí rẹ̀, wọ́n sì fi iná sínú wọn, wọ́n sì fi tùràrí lórí wọn, wọ́n sì mú àjèjì iná wá síwájú Olúwa tí òun kò sì fi àṣẹ fún wọn. Ọlọ́run ti sọ fún Mósè pé kí Mósè ó sọ fún Áárónì àtàwọn ọmọ rẹ̀ pé tó bá fẹ́ rúbọ lórí pẹpẹ, wọn kò gbúdọ̀ mú iná ní òde pẹpẹ. Inú pẹpẹ iná gbúdọ̀ wà níbẹ̀ títí àṣẹ Ọlọ́run, àpẹẹrẹ àti ìlànà Ọlọ́run tó gbé kalẹ̀ nìyí. Ṣùgbọ́n Nádàbù àtàbíù wọn kò ṣe bẹ́ẹ̀, wọ́n múná ní òde pẹpẹ. Tàbádẹ̀ kíyèsí, iná níná ń jẹ́. Ṣé iná yàtọ̀ sí iná tá a dá pẹpẹ àti tá a dá níta, ṣó yàtọ̀ síra wọn ni? Gẹ́gẹ́ bí ènìyàn kò yàtọ̀, ṣùgbọ́n òfin àti àṣẹ Ọlọ́run àti àpẹẹrẹ Ọlọ́run sọ pé ẹ kò gbúdọ̀ múná ní òde pẹpẹ, gbúdọ̀ múná nínú pẹpẹ. Nádàbù àtàbíù Lẹ́fẹ́tíkù orí 10 ẹsẹ̀ 1, wọ́n múná ní òde pẹpẹ. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Ìjìyà tó ṣẹlẹ̀ sí wọn ni pé ẹ wo ẹsẹ̀ 2 ìwé Lẹ́fẹ́tíkù orí 10 ẹsẹ̀ 2. Ó ní iná sì ti ọ̀dọ̀ Olúwa jáde, ó sì run wọ́n sì kú níwájú Olúwa. Bí ènìyàn bá ti ṣẹ̀ sí òfin, àpẹẹrẹ, àṣẹ àti ìlànà Ọlọ́run lábẹ́ májẹ̀mú lálá, ikú ni. Wọ́n kú níwájú Olúwa. Wọ́n kú níwájú Olúwa. So ohun tá a rí nìyí tí ó ṣẹlẹ̀ sí ẹni tó bá ti ṣe lòdì sí ìlànà, àpẹẹrẹ tí Ọlọ́run ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí ẹ̀yin ènìyàn wa ní ilé. Inú wa dùn, ayọ̀ wa kún pé a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yóò fi yé wa, yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe láti máa ṣe ìfẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí
08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Ẹ̀kọ́ ìṣìn tẹ̀síwájú sí kí àlàáfíà Ọlọ́run àti wà láàyè rẹ̀ kí ó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.